ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kàn déédéé ń kú kú òjijì ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àìsàn kékeré bóyá kò yé wa kò tí ì yé wa dáadáa àìsàn kékeré yóò bẹ̀rẹ̀ sí máa dàgbà yóò bẹ̀rẹ̀ sí máa dàgbà yóò bẹ̀rẹ̀ sí máa dàgbà mo kí wa o níbikíbi tó lúkàlùkù bá wà jákèjádò gbogbo àgbáńlá ayé àti ní gbogbo diaspora mo kí wa pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ń ṣe àìsàn nílùú òyìnbó ó ti dé hospital kò sí solution wọ́n ti gbé láti nàìjíríà wọ́n ti gbé lọ sí germany wọ́n ti gbé lómi lọ sí japan wọ́n ti gbé lọ sí france wọ́n ti gbé fly out lọ sí america kò sí solution ǹjẹ́ ṣé ẹ mọ̀ wípé ayé a máa fi àìsàn nígbà tó bá tọ́jú ẹ̀ tí ó bá sí solution wà ní ká lọ fẹsẹ̀ létòó tàbí kó padà kú bẹ́ẹ̀ ni torí ìdí èyí ẹ wò mí dáadáa àwọn àìsàn tí ẹ̀dá ò fura sí a máa sí ẹ̀dá tó sì jẹ́ wípé ṣé mọ̀ pé àwọn nǹkan kéékèèké gbogbo prevention is more better than cure mo kí gbogbo wa ní. kòkòkò la ó mọ̀ràn fàdítì kó ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ subscribe síbẹ̀. mo kí gbogbo wa níbikíbi tí a bá wà àwọn èèyàn ti ń pè wá lóríṣiríṣi àwọn nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ tó gbé wọ orí ètò wa wípé àìsàn torí mo fẹ́ lówó mo fẹ́ bímọ mo fẹ́ kọ́lé mo fẹ́ lọ ìlú òyìnbó mo fẹ́ jẹ́ èèyàn mo fẹ́ gbàwé ìgbélú sí àlàáfíà kankan sí lálàáfíà ni Ọlọ́run ní jẹ́ kí àlàáfíà ò jẹ wá o bàbá kí ló ń pè ní kátàyàn lọ́fà. kí ètò yìí kó lè bá a tẹ̀síwájú dáadáa pé a fẹ́ ra kámẹ́rà a fẹ́ ra àwọn equipment táwọn fi yaṣẹ́ yìí dáadáa àwọn èèyàn sì ti ń dá sí ọ̀rọ̀ yìí wọ́n wá fàsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn Online TV mo ń bẹ̀bẹ̀ ní o mo ń bẹ̀bẹ̀ ní torí wípé tí kì í bá ṣe ọlá yín tí ì bá ṣe ọlá Ọlọ́run nínú ayé yín sí mi níbo ni ìkànnì Yorùbá Dùn Online TV bá wà torí mo máa ń sọ̀rọ̀ kan wípé kàkà tí màá fi lù yàn ní jìbìtì màá yá a tọrọ lọ́wọ́ àwọn tí wọ́n lè ràn mí lọ́wọ́ kámẹ́rà tí a fẹ́ rà yìí àti equipment ẹ̀ wọ́n pè ní 6 million naira ni wọ́n pè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ pè ìkànnì Kọ́lá Aláwọdé ẹ pè mí fún ìrànlọ́wọ́ mo ń bẹ̀bẹ̀ ní o fún ìrànlọ́wọ́ equipment yìí mo ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ni mo sì mọ̀ wípé Ọlọ́run ó fún yín ṣe. àìtàjà lọ́fà ó bẹ̀rẹ̀ láti ojú oorun tàbí wọ́n pè èèyàn tó jẹ́ tí ò mọ̀ ní tó pè òun. ẹ farabalẹ̀ kẹ́ sọ dáadáa kò tí ì yé wa ojú oorun ó sùn torí inú afẹ́fẹ́ ló máa ń gbá wọlé. kábíyèsí Olódùmarè. ọba lè pe orúkọ ẹni ní àkókò yẹn lọ́wọ́ bèrè ẹ̀kan ẹlẹ́dàá ẹ̀ nǹkan tó lẹ́dàá bá rọ̀ mọ́ wọ́n fún lọ́fà èmi ó sùn kò jí ó jẹ́ ọ̀fà nìyẹn èmi wà wọ́n tá a mọ̀ pé nǹkan rìn lára wọn. débi pé ẹlòmíì nǹkan máa rìn lára. a máa rìn lára. ní gbogbo ara báyìí. ní gbogbo ara. ọ̀pọ̀ dáadáa. tó bá rìn lára ọ̀bọ̀bọ̀ máa fẹ́ tojú ìmí afẹ́ ti orí. ìmí yóò jẹ ojú. yóò jẹ ojú ìmí yóò jẹ orí. ìmí yóò jẹ orí. bẹ́ẹ̀ ni. ìmí yóò jẹ etí. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ oyún ìjú tán ní pé oyún ìjú ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe oyún ìjú. bíbó mo fẹ́ bàbá mi ìfẹ́ kẹ́ rọ́ọ̀ṣì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín. bẹ́ẹ̀ni. torí mo mọ̀ wípé Ọlọ́run ọmọ gbé sí nkí àkínní yìí ni torí pé mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dédé ń kú àìnídìí ó ń ṣàìsàn màmá láì nídìí ẹ fi sùúrù sọ̀rọ̀ yẹn kó lè bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Subscribe to my YouTube channel Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ ni pé tó bá ṣẹlẹ̀ tó bá lọ sí hospital àìkíní the only thing that tó nǹkan bá ṣẹlẹ̀ hospital ni straight. bẹ́ẹ̀ni. wọ́n ti lọ sí hospital tó máa gba treatment àìkíní àìkejì tí wọ́n bá rí solution try ìpàtẹ́sẹ̀ ilé ìbọ̀. tí èèyàn bá gba treatment ẹ̀kíní àìkejì ọgbà ẹlẹ́ẹ̀kejì tó ti improve again kọ́mọ̀ ju ọgbà ẹlẹ́ẹ̀kẹta kó tẹ̀sẹ̀ ilé ìbọ̀ ó lè jẹ́ ọ̀fà. kí náà pè lẹ́sẹ̀ ni.
ẹsẹ̀ ilé ni pé ìṣẹ̀ṣe that's why àwọn bàbá wa wọ́n ní pé ìṣẹ̀ṣe kò gbọdọ̀ tán lórílẹ̀-èdè wa. ìṣẹ̀ṣe ò gbọdọ̀ parun. kò gbọdọ̀ parun torí ìṣẹ̀ṣe bá parun kì í ṣe ògo òyìnbó nìkan la gbọdọ̀ lò. kí wàá ní solution. solution ẹ̀ ni pé ó ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ kí ni solution. kó tó lè ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ máa wá prevention ẹ máa wá prevention. it's better than cure. tí wọn bá ní prevention ẹ lára tó bá lè pé ó generate lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń parọ́ tó jẹ́ òun tí ò jẹ́ òun wọ́n ní pé òun ni. bí ìbò ẹ farabalẹ̀ kó lè yé wa o mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ṣé àmọ́ kẹ́mi ni mò ń gbọ́ yín. bẹ́ẹ̀ni mo dẹ̀ ń wò yín dáadáa. bẹ́ẹ̀ni ẹrẹ́rìn. bẹ́ẹ̀ni ẹrẹ́rìn. mo rẹ́rìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáláyé. bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ ẹ fi sùúrù ṣàlàyé kó lè yé wọn dáadáa. tó bá jẹ́ ọ̀fà ìmí wà ajẹ́ inú dídùn inú dídùn inú ṣá máa kàn kúrúrúrúrúrú tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ ọ̀fà ó lè kọ́ sára gbígbóná inú ó lè kọ́ sára atẹ́gùn lẹ́dọ̀ wà níbí atẹ́gùn là ń pè é. mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé nǹkan tó ń pè látẹ́gùn yẹn. atẹ́gùn yẹn tó bá kọ́ sára atẹ́gùn yẹn ó lè lead sí stroke. ìyẹn rọpárẹsẹ̀. rọsẹ̀. ìmí àwọn ni pé VPA a máa rise ní every time to time. BP yẹn blood pressure yóò máa gòkè. time to time nǹkan ló fà á nǹkan ló bí VP yẹn. nǹkan kan ló bí. bẹ́ẹ̀ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan pè mí bàbá wọ́n ní àwọn ti wà lórí oògùn BP yìí sí ẹlòmíì ló ti lé ní 20 years wọ́n dẹ̀ máa ń ṣe wọ́n dẹ̀ rotate ẹ̀ kó normal abnormal ẹ̀ ní ọ̀la tó rise. nǹkan ló fà VP yẹn. kì í ṣe magi nìkan. kì í ṣe magi kì í ṣe iyọ̀ nìkan attack ni spiritual attack ni spiritual attack yẹn ó máa wá lójú oorun rántí ní bàbá wa ni pé ẹnìkan sùn bí ẹ sùn bí ẹ wà ń lé ẹ kì í ṣeré ẹ gbọ́rúkọ yín anywhere ẹ gbọ́rúkọ yín. mo ṣẹlẹ̀ bàbá. ẹ gbọ́rúkọ yín ẹ jáde ẹ wòta ẹ dẹ̀rẹ̀ ń tó pè yín. bàbá yóò dáa fún ọ tí ó pọ̀ ọ. bàbá èèyàn wà nílé ó ti ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀kọ́ ní ìkànnì Yorùbá Dùn Online TV ń kọ́ gbogbo wa níbikíbi tó bá wù kẹ́ ẹ máa wà ibikíbi tó bá wù nǹkan kí nǹkan tó bá wù kọ́ máa sí lọ́wọ́ farabalẹ̀ kó gbọ́ nǹkan tó ń sọ. èèyàn wà nínú ilé ńgbà míì wàá kàn déédéé gbọ́ Bánjí tó pè yẹn ẹni tó pe Bánjí yẹn wà lẹ́tàlẹ̀. ẹ ní rí. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. torí pé ibi míì ló ti pé wọ́n ń bá ẹlẹ́dàá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ni. mo ń gbádùn yín lọ bàbá mo ń gbádùn yín lọ. tí tó bá ní oore ọ̀fẹ́ tí ò bá dáhùn ó ṣẹ́gun yẹn. ó ṣẹ́gun yẹn. tó bá lè dáhùn pé ó lè lo voice èèyàn tó mọ̀ wọ́n fi pe Bánjí yẹn tó bá dáhùn ó wọlé sí lára nìyẹn. tó bá lè ti wọlé sí lára the end ó gé ní àìsàn ó lè jẹ́ àgbàná àìsàn ló máa náwó ẹ̀ káàkiri ọ̀fà yẹn ó lè jẹ́ àgbàná ọmọ orí fífọ́ ó lè jẹ́ àmúbọ́ iṣẹ́ pálí ẹ̀ á lè pé á lè máa gbé pa á lè máa rún ká pálí ẹ̀ kiri kò dé nínú iṣẹ́. kì í ṣe ọ̀fà kì í ṣe ara ìyá nìkan ló fi ń dá èèyàn gúnlẹ̀ sí èmi wà torí iṣẹ́ òlèmí wà ìfàsẹ́yìn ni èmi wà wọ́n bẹ́rí tálẹ́ǹtì ẹ̀ ni ọ̀fà náà ni gbogbo ọ̀fà náà ni èmi wà wọ́n da gúnlẹ̀ sójú kan ni. ọ̀dà kí ni nǹkan tí ọ̀fà mọ́ bàjẹ́ lára gan kí ni bàmá ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kí ni iṣẹ́ tí ọ̀fà gan máa ń ṣe lára kí ni iṣẹ́ ibi tí ọ̀fà máa ń ṣe lára bó lè yóò ṣe mọ̀ pé ọ̀fà ti bà á bó lẹ́ni yóò ṣe fura yóò ṣe mọ̀ pé kí ni ọ̀fà lọ bá mi bó lè yóò ṣe mọ̀. Number 1 tóbìnrin bá lóyún ó lè ba oyún yẹn jẹ́ mọ́ lára. ìyẹn ọ̀fà. bẹ́ẹ̀ ni ó lè má lóyún látàárọ̀ dalẹ́ bí ọ̀fà ó sàmá kélé inú ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń wá bì tọmọfà tó máa jẹ́ ọ̀fà yẹn òní ọ̀pọ̀lọpọ̀ míì gan máa lóyún kò ní ríbi gbà bí ọmọ yẹn wọn ò sáà ní kó ríbi gbà bí ọmọ yẹn jáde torí ọ̀fà máa di ojú ilé ọmọ. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ọ̀fà kan bẹ́ẹ̀ ni ọ̀fà máa di ojú ilé ọmọ
tó bá gbé mi wá síbí wọ́n á tọwọ́ sójú ara ni wọ́n á fi yọ ọfà yẹn tó bá dé yà káàkiri wọ́n á sọ pé ọwọ́ ayé ni ọwọ́ ayé ni ìtumọ̀ ọwọ́ ayé yẹn wọn ò dé wá mọ bè yẹn ọwọ́ ayé yẹn ti wá but abáde dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó bá gbé wọn débì wọ́n dẹ̀ mọ ríṣẹ́ ìyanu. màmá ẹ bá wò dáadáa kí ni iṣẹ́ tí ọ̀fà ń ṣe lára gan níbo ni máa bàjẹ́ lára gan yàtọ̀ sọ̀rọ̀ oyún. ọfà number one ọfà máa ń cause stroke stroke lọfà máa ń cause ọ̀pọ̀lọpọ̀ stroke tó bá rí àwọn èèyàn míì wọ́n rìn wọ́n ní bí wọ́n ní rheumatism wọ́n dẹ̀ ní wọ́n ti lo oògùn rheumatism yẹn lò kò bá bẹ̀ jẹ́ ọfà ni èsì rheumatism wọn ò tí ì rìn débẹ̀ wọ́n ti máa rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ míì nǹkan tó ọ̀fà tún máa ń ṣe ó tẹ̀ wá pọ̀ gan iṣẹ́ tọ́fà máa ń ṣe lára ó máa ń fi téèyàn bá wà níbẹ̀ yẹn tó bá súnmọ́ ò lè ríran ó máa sojú yẹn gbàgbà bẹ́ẹ̀ ni ọ̀fà ni ọ̀fà máa ń mú ojú sú ọ̀mú ìmá kélé orí látàárọ̀ orí fífọ́ tó bá lómi ìmí ibi ìdùn lónìí alódùn lónìí tó bá tún di ìrọ̀ alẹ́ a tún ní ó ti tún padà sẹ́sẹ̀ nǹkan tó ń lò fún yẹn tó máa ń lò fún wọn káàkiri yẹn ó ń ṣiṣẹ́ lára wọn ó wá lé kíní yẹn káàkiri àwa máa ń rìn káàkiri lónìí. téèyàn bá tí ì rí oògùn ọfà kíní yóò lè jáde kò lè jáde láéláé. ọjà kí ẹsẹ̀ èèyàn máa dàbí pé ó ń kú rírì sọ́fà náà ni yóò dàbí pajápajá. ọ̀wọ́n stroke ló kó máa ń kọ̀ sí kíní yẹn. ọmọ àwa ní kò sẹ́jẹ̀ ń bẹ̀ ni ẹ̀jẹ̀ ò tó ẹ̀jẹ̀ kọ́ ìṣẹ́wọ́ stroke ló ń bọ̀. òun náà pè látẹ́gùn yẹn. oògùn ẹ̀ sì wà. oògùn ẹ̀ wà dáadáa. tẹ́ni yẹn bá ti lo oògùn ẹ̀ pé nǹkan kan yìí ò ní ṣe mọ́. kò sí nǹkan kan wà lẹ́yìn tó bá fà débì gan wàá tọ́ sókè wàá hallelujah méje kó tó lọ ni wàláì wàá máa gbé gbá ọpẹ́. bàbá ìkan ìgbà ọpẹ́ náà lélẹ̀. òun rèé kíní tá a gbé síbì àìmọye fóònù kò níye. píṣọ̀ yìí ẹnìkan ló ṣe wá láti Kàrẹ́. ẹni tẹ́ ẹ tọ́jú láti Kàrẹ́. tó tún jẹ́ pásítọ̀ gangan àṣà àdúpẹ́ lọ́dún. ọmọ ta pásítọ̀ lọ́fà ni. àfa gan wọ́n gbé débi wọ́n gbé àbá débi. wọ́n gbé àbá débi. ẹ dúró bàbá ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kò wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Káfárì kò wá tú mi sílẹ̀. bàbá sọ lè wọlé pẹ̀lú ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ. ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ́mọ wa. ìkan wá látẹ̀kọ̀ ó wá sọ ìròyìn kan nígbà tó débì ó ní tóun bá ti gbàdúrà lórí ọ̀tà ó ní á ṣiṣẹ́ tóun bá ti mu òróró tóun bá ti sọ̀kalẹ̀ yóò tó bẹ̀rẹ̀ kìíní àtún bẹ̀rẹ̀ nígbà tó débì tí bàbá tẹ́sítì ẹ̀ ó ní wọ́n jíwèé wọ́n mú nọ́mbà bàbá fún ó wá látọ̀hún bó ṣe débì ló ṣàròjọ́ yẹn sí kìíní yẹn bàbá wá ní kò ń tẹ́sítì kó má rojọ́ púpọ̀ jù. pásítọ̀ nù ó wálé babaláwo. ó ṣàrò ó explain nǹkan gbogbo nǹkan tó ṣe é lójú ara ó dẹ̀ ti mú kìíní ó ti wíìkì agbára ọmọkùnrin ẹ̀ yóò wíìkì ẹ̀ kò ṣiṣẹ́ mọ́ ìgbà yẹn nígbà tí bàbá wa mú tó wá ṣiṣẹ́ yẹn fún kí ni pásítọ̀ yìí máa ṣe wá lóun ò ní kankan tóun lè ṣe wá ní kan lọ bu omi wá wọn á gbé omi yẹn síbi gbogbo èèyàn tó wà níbi tó ń tọ́jú ẹ wá ń gba àdúrà látàárọ̀ dalẹ́ ó wá ní kéèyàn máa mú kó máa mu omi yẹn ó ní òun ò ní kankan bí kò jẹ́ pé oore ọpẹ́ pé Muhammad máa fi ìròyìn bàbá òun á fi sáré àgbálá ayé kò ṣáàṣì yẹn ló ṣe lọ nìyẹn kò tí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tẹ́ ẹ bá wò dáadáa kéèyàn já àfa ìyẹn ò ní kí. kọ́fà máa ń dé sí lára. pẹ̀lú àyàfi tó bá jẹ nǹkan sára ó tán. pẹ̀lú tẹ̀sí bá àmọ́ ni. tẹ̀sí bá ò ní kí nǹkan kan má ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé alágbára ló ń dojú ìjà kọ jù olókìkí ló ń dojú ìjà kọ jù wọ́n mọ̀ pé láìsí ògo kò sí ògo. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wá rò pé bàbá ẹ sọ̀rọ̀ kan tó múnú mi dùn ẹ ní prevention dáadáa kí o kó o ti ní ńlẹ̀ báyìí kó o ti múra àjà lẹ̀ bọ́dà mo ń bọ̀ àbáyíjà lọ́la ẹ ti múra lẹ̀ ṣùgbọ́n tí n bá sọ fún yín ẹ lè mọ lọ kí n fi ń kéré kẹ́ balẹ̀ lọ́ba tán mo bá jẹ lọ ṣùgbọ́n ẹ̀dá lè múra lẹ̀ bàbá ṣé gbogbo èèyàn ló lè ní gbogbo àwọn nǹkan yìí nínú ilé. bàbá
kò sí èèyàn tí ò lè lò nǹkan tó fà á tí àwọn èèyàn tó bá sọ pé prevention better than cure ẹni bọ̀bọ̀ ti ṣe nǹkan sára tó jẹ́ pé ó rìn ibi tí fèkì wà tó bá kà sọ pé lọ sí bíbá yìí tó ò ní gbàgbọ́ mọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ irọ́ ó ti mú ẹlòmíì kùnà lọ sí ibi tó yẹ ọ̀pọ̀lọpọ̀ irọ́ bí chọ́ọ̀chì ṣe wà ń sìn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ Ọlọ́run pè ó wà ìtí Ọlọ́run pè tó ń jíṣẹ́ Ọlọ́run ó wà bẹ́ẹ̀ ni babaláwo ṣe rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fake àfà wà fake àfà wà fake pastor wà fake èèyàn náà wà torí èèyàn fake wà. tí tó bá ti gba agbowó tó iṣẹ́ nǹkan tó bá wá tó ṣe ìjọ kìíní àníkan gbé ewúrẹ́ wá wọ́n gbélé ìwá wọ́n gbélé ìwá tí ò bá san tó bá sọ fún pé lọ síbì kan a ní òun lọ mọ́. ó ti dà ọkàn mi ti balẹ̀ a ní ìdí argument kankan mọ́ gbogbo èèyàn ló lè ní nínú ilé. gbogbo èèyàn ló lè ní sílé. gbogbo tí bàbá ọfà ó lè nínú ilé ogun ọfà. ogun ọfà lè ní sílé. ogun atẹ́gùn ó lè ní sílé. kí ló tún lè ní. ó lè ní ogun ọfà ó lè ní ogun atẹ́gùn. anything profession ó lè ní sílé. romanticism ńkọ́. romanticism is the best. torí ọfà yìí ó máa ń pa sẹ́ẹ̀lì ara ni. ó máa ń pa sẹ́ẹ̀lì ni. ojú oníṣẹ́ẹ̀lì tiẹ̀. dókítà lè tọ́jú ẹ̀. dókítà lè tọ́jú ẹ̀. ẹni tó bá ta lọ́fà sí dókítà lè tọ́jú ẹ̀. o kò lè tọ́jú ẹ̀ o. kí ló dé. dókítà lè tọ́jú ẹ̀ bó di spiritual power ni. spiritual ni. bẹ́ẹ̀ ni ó bá atẹ́gùn wọlé ni. ìgbà pé dókítà àwọn oògùn wọn láyé abẹ́rẹ́ sí dókítà máa ń kó jọ wọn kò gbẹ ìjọ mọ́ra wọn wà pàṣẹ. chemist yàtọ̀ yẹn chemist ni eléyìí já ewé já egbò ni. that is why àwọn bàbá wa ní pé ìṣẹ̀ṣẹ̀ gbọdọ̀ tán lẹ̀ wa. ṣùgbọ́n àwọn pásítọ̀ míì tẹ́ bá sọ fún ọ wípé ọfà níbẹ̀ lára ẹ̀ sí òní mọ̀ sọ pé irọ́ ẹ̀jẹ̀ Jésù. bàbá àwọn pásítọ̀ ló máa ń tagbọ́n sí ara wọn jù. bí ibo. ok pásítọ̀ tó fẹ́ kójú sí 20 èèyàn 40 èèyàn kò máa inú 20 èèyàn yẹn mọ́. èyí tó ro ibi sí kò mọ́. èyí tó ro ire sí kò mọ́. bẹ́ẹ̀ ni bó ṣe ń gbàdúrà ó ń gbàdúrà fún babaláwo kò mọ̀ ó ń gbàdúrà fún oṣó kò mọ̀ ó ń gbàdúrà fún àjẹ́ kò mọ̀ ibi tí pásítọ̀ máa rìn sí o lè mọ̀. a jẹ́ pé pásítọ̀ lè wà bíbá yìí wá gbà. pásítọ̀ lè wà bíbá yìí kò sí láburú tó pé atẹ́gùn yẹn ó wà general ṣùgbọ́n ìránsí ẹ̀ ló pọ̀ jù. rírẹ́sì gangan mo wá fẹ́ bí. rírẹ́sì ló pọ̀ jù tó tó látẹ́gùn ò lè bímọ. irọ́ tán ni. tó látẹ́gùn ò lè mí. bẹ́ẹ̀ ni. ó máa ń pọ̀ jù ni. ṣúgà yìí kò sẹ́ni tí ò ní sára tí ò ní pọ́blẹ́mù ni ó máa ń pọ̀ jù ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní atẹ́gùn kò sẹ́ni tí ò ní ṣúgà. kí ló wá dé tó. dysentery kò sẹ́ni tí ò ní. dysentery. rheumatism kò sẹ́ni tí ò ní ó máa ń pọ̀ jù bó ṣe ń pọ̀ jù yẹn ni àwọn alágbára wọn ṣe ránṣẹ́. mo tó wá gbọ́ kinní kan wọ́n ní tán bá ta lọ́fà wọ́n ní yóò lọ ba ẹ̀jẹ̀ inú ara jẹ́. ó pàṣẹ lára nìyẹn. yóò ba ẹ̀jẹ̀ yẹn jẹ́. a ba ẹ̀jẹ̀ yẹn jẹ́. kábíyèsí ọlọ́run ayọ̀ ẹni mímọ́ funfun báláwo àkàwé ò sí láyé lọ́run o ẹ ti ń bẹ ẹ ó máa bẹ yóò lọ ba ẹ̀jẹ̀ inú. bẹ́ẹ̀ ni wọ́n gbé ẹnìkan wáyé báyìí ó lọ ìgbà tó ń gbé débí tí mo fẹ́ wẹ̀ ẹ́ wọn tó gbé wá wọn ni wọ́n ti gbé lọ ṣọ́ọ̀ṣì wọ́n ti gbé lọ káàkiri kì í ṣe bí pásítọ̀ yẹn ò mọṣẹ́ kì í ṣe ìlànà the ritual ni. Jésù ló dá ewé ló dá egbò òun ló dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. àwọn èèyàn ló gba ewé tí Jésù dá tó ń gbà sí òdì. Jésù ò dá ewé fún ìkà láti ṣe àwọn èèyàn ló gbà sí òdì. àwọn tó ti mọ ìpasẹ̀ wọn wá sọ pé tí nǹkan bá jẹ́ òdì nǹkan báyà lè lò fún. bàbá ẹlòmíì ò ní rọrùn sùn. bẹ́ẹ̀ ni. atẹ́gùn ti ń bọ̀ díẹ̀díẹ̀. atẹ́gùn ti ń bọ̀ ó di máa kọ́ sọ orí fífọ́ adẹ́kọ̀ ojú sísún. apá ọkọ̀ orí kan ọmọ fún ẹnìkan. bẹ́ẹ̀ ni. sàn án. bẹ́ẹ̀ ni. yọmọ di wípé ọwọ́ bíbà yọ fẹ́ mọ́ gbọ̀n. bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ ara ooru lè mu akẹ́kọ̀ọ́ ara ooru ò ní mu. atẹ́gùn tún ti bẹ̀rẹ̀ náà. atẹ́gùn ti bẹ̀rẹ̀. solution sì wà ní level tó wà wọn. solution yìí wà. wọ́n dẹ̀ ní kẹ́hìn sára ó ti ń bọ̀ ọṣẹ wà fi ọṣẹ ẹ̀wẹ̀ fi àdíẹ̀ kó la kó fi para by 3 days adé. ẹ farabalẹ̀ atẹ́gùn yàtọ̀ sọ́fà
atẹ́gùn ó yàtọ̀ sọ́fà ọfà yàtọ̀ sí rheumatism yóò yàtọ̀ rheumatism náà tó wá yàtọ̀ sí ntẹ̀ dárúkọ Bẹ́ẹ̀ ni. pé ní dysentery dysentery náà tó wá yàtọ̀ sí tó dákọ̀ kankan stroke yóò bẹ́ẹ̀ ni ẹ̀dá kọ ìtọ̀ ṣúgà náà ìtọ̀ ṣúgà ó yàtọ̀ sí láwọn gbogbo ẹ̀ ló ló kọ gbogbo ẹ̀ ṣé kéèyàn wà nílùú èbò wọn lè látẹ́gùn lọ sí lọ́ba kò sí bàbá kò sí àwọn èrò èlò òyìnbó ló pọ̀ jù kílẹ̀ pé bàbá kò síbi tí fífún ọ̀run òde. gbogbo táwọn ìkù sí Bẹ́ẹ̀ ni, tí ò kò sí sí. bẹ́ẹ̀ ni tí bá afẹ́fẹ́ ni wọ́n lè rán síbi tó bá ṣe bí afẹ́fẹ́ náà ni yóò sì lọ bẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì lọ jíṣẹ́ bẹ́ẹ̀ ni jẹ́sẹ̀ màmá jẹ́sẹ̀ wàá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ̀ pé nǹkan ti ń ṣe nù ó ti wá náwó ó ti wá nára ìgbà tó bá débi tó yẹ kó ti náwó tó bá ti dárúkọ iye owó yẹn yóò máa kígbe àwọn wá bíi pé kí ló fa igbe yẹn a ní owó tẹ́ ẹ béèrè lọ́wọ́ òun kì í ṣe pé òun ò lè sábọ̀ tí òun ò ní mọ́ torí pé owó mọ́tò gan tó ń gbé débí ó ti ju owó tẹ́ ẹ béèrè lọ́wọ́ òun lọ. arákùnrin kan wá gbogbo ara báyìí nìkan máa ń rìn kiri lára ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rìn báyìí ó ní tó bá tún ti yá yóò tún fóònù lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yóò ni tún ká bí ìṣẹ́jú bíi wá ó lè tó bí ijọ́ kẹta yóò tún mú báyìí ó ní tó bá sùn ó ní kí ní yọkàn dédé fanṣó yọkàn dédé rìn lọ mo wá mú un lọ́wọ́ mo bọ̀ wá bá mi mo ṣe mú un lọ. bá ń gbé tí màmá yẹn ń bọ̀ wá bó ṣe mú mi báyìí bó ṣe mú báyìí nso bàtà ìjẹ́wò náà bá rí pé atẹ́gùn ń bẹ lára ẹ̀ wọ́n bá fún ní nǹkan stroke wọ́n ní nǹkan atẹ́gùn ó ti pè lónìí kò sí nǹkan kan tí ń ṣe lọ. bàbá tá a bá wá wò ó ẹni tí wọ́n bá ta àyàn lọ́fà especially tá a bá ta èyàn lọ́fà báyìí yọ̀bọ̀ lẹ̀. yóò bọ abọ́lẹ̀. a ní ìdí ẹ o ẹ fáwa náà. ó ní sọ pé àtijọ́ tí wọ́n ti bí ọmọ àwọn ti bí ọmọ kò sí ìkan tá àwọn bàbá wa wọ́n ṣe oògùn kí gbé àwọn pè ní gìrì lẹ́dọ̀ wa. gìrì àwa náà mọ gìrì lọ́dọ̀ wa. àwọn ṣe oògùn ẹ̀ ọyọ ìyá ni má lò láti inú oyún ìmí wà wọn ò lórí inú oyún tó bá ti bí sílẹ̀ tán wọ́n ṣe wọ́n máa lò fún nílẹ̀ tó kíkíní yẹn wọ́n ti protect ẹ̀ pé kó má bàa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wọ́n protect ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ kò dà pé wọ́n ṣẹlẹ̀ tán wọ́n sì sẹ́wọ́n pípíà ìka ẹ̀ kalẹ̀. a jẹ́ pé nǹkan tágbára dókítà gan ọ̀kà pọ̀. ó pọ̀ o. dókítà ẹ má bínú o I'm very sorry èmi ò ń pè nǹkan tágbára dókítà ọ̀kà pọ̀ agbára tábàtàyàn látàgbà agbára dókítà ọ̀ka. àtàgbà oníwà àtàgbà kan wà tí ẹ pé babaláwo gan tóun bá tètè sáré òun ò lè ṣe ìyẹn náà pè ní bọjọwọ 12 to 12 ní ìyẹn 12 to 12 aago mélòó. wọ́n ti ta ní 12 ó lè jẹ́ alẹ́ ó ti 12 ọjọ́ kejì orin lé nìyẹn. àwọn kan dédé gbọ́ pé suddenly gọ́ọ̀sùn. bẹ́ẹ̀ ni tó bá dá pé dókítà wọ́n ní pé attack. ó ní dókítà pé látàkì. attack emergency. agbára wọn ò gbé. bóòlù ẹ̀sìn wa mọ̀ pé bọ́jọ́wọ̀ náà ta ọ́. bọ́jọ́wọ̀ ìgbà tí wọ́n bá tọ́ bọ́jọ́wọ̀ yẹn oògùn àmọ̀ why the reason that you want to wọ́n ta yẹn èyí ò tó bá ṣe yẹn I change kò ní mo ra mọ́ ìmí wà àgbàjọ fóòmù lẹ́nu. dọ́kítà tẹ̀sán gbé lọ sí emergency lọ sí. ẹni tí injection gbọdọ̀ kan. ẹ ti bá wà tẹ́tí sí ẹ tètè àtẹ́tí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ ya wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀. tí injection bá ti kàn gbára adrenaline heart. kò láìkì injection rárá. kò láìkì injection. injection bá ti kàn adrenaline heart. bá ti adrenaline heart yẹn èmi mi yẹn ti lọ́nu yẹn. ibi tó fẹ́ gbà mí yẹn á dúró síbẹ̀ yẹn. ṣùgbọ́n tó bá jẹ́ wípé wọ́n wá sáré gbé wá sí irú ọ̀dọ̀ yẹn báyìí. tó bá ti lo ẹ̀pá sí adọ́jì kó ń bẹ̀ yẹn á ṣe irú ẹ̀. tí wọ́n bá ti ta àyàn ní àtagbà ìyẹn tó ń pè ní bọ́jọ́wọ̀. ẹyẹ èèyàn ibikíbi tó bá wù ká wà jákèjádò gbogbo àgbáláyé ẹ̀kọ́ ní ìkànnì wa ń kọ́ yẹn. ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti rí ó san kò san ọlọ́run mọ̀ fi àìsàn bá wá já. àtagbà ojú wa àtagbà ò ní àtagbà. mo ti wẹ̀ lójú dáadáa. bọ́ọ̀lù sì tún ṣe tàgbà. wọ́n ní pé mo mọ̀ máa ti ya píṣọ ẹ̀ka kiri wọ́n ti wá máa kó píṣọ ẹ̀ka lẹ̀ ẹ̀ máa wò ó. àtagbà ojú. tinú egbò tá di egbò ńlá ó wà àtagbà ojú ṣe bí wọ́n ta obìnrin lójú ara ara máa ń yún ojú ara. màmá ẹ̀gbọ́n kan tí bàbá sọ ni ọfà ojú ara ṣe tó ti gbọ́ yẹn rí. ọfà ojú ara mo ti sọ lọ lẹ́ẹ̀kan mo ní ẹlòmíì tó bá lóyún níbí àti bímọ yẹn máa lera fún wọn bá gbé káàkiri wọn lọ́wọ́ ayé ni
àwọn wa ní mo bí ibi Wọ́n tó sọ wà pé ṣọ̀hún nígbà tó adẹ̀pàpà bá wá máa kú. gbé débí bọ̀tí nígbà tó bá wá gbé débí ọgbọ́n Ọlọ́run dè kan àṣé á dè bímọ yẹn yóò bímọ omi yẹn. ti lé lọ́dún kan nínú nígbà tí ò rí bí gbà bímọ omi ṣe nǹkan oṣù kò dáwọ́ dúró iṣẹ́ ọwọ́ ayé náà ni ọ̀fà náà ni. ọ̀fà ni. mo tọwọ́ sí mo yọ lọ́kọ̀ọ̀kan. mo gbádùn yín lọ ẹ ń sọ̀rọ̀ kan bàbá ẹ máa sọ̀rọ̀ yín lọ ọwọ́ ata látàgbà mo gbọ́ lọ. àwọn tálákà gbà àwọn gbẹdẹ bímọ ní bàbá kí ló ṣe yín ó wá sí Nàìjíríà wá ṣiṣẹ́ ni ó débí kò lo 3 months wọ́n lè gbé káàkiri wọ́n ti fún ní wọ́n ti fún lọ́fà pápápá. wọ́n lè gbé káàkiri from there wọ́n gbé wá sí Ìrẹ̀lẹ̀ ẹni tó ń gbé lọ́sẹ̀dọ̀ ẹ̀ ní Ìrẹ̀lẹ̀ wá direct ẹ̀ wá sọ́dọ̀ yín bí. bẹ́ẹ̀ ni àdéhùn lè gbé débí bàbá kí ló ṣẹlẹ̀ ó ní wọn mọ́ ṣùgbọ́n ó ṣàwáṣe kan fún wa jẹ níbí ni báwo ló ṣe wá bí wa nínú wọ́n lè wá ta lọ́fà ta ló fà. ta lọ́fà wọ́n lè gbé débí mo dẹ̀ wò mo ní ọ̀fà nìyí bí mo dẹ̀ ṣe wò mo ní bàbá ṣé wọ́n fẹ́ ṣe ní àbí wọ́n wá tẹ̀sí ẹ̀ ó lóun fẹ́ ṣe mo dẹ̀ mo wẹ̀ ẹ bá wẹ̀ ẹ́. mo wẹ̀ tán gbàtàrà ẹ̀yà ṣe gbogbo ẹ̀ ó ní èlò ni mo fẹ́ gbà mo lè sọ fún àti mo sọ fún tán okòwò yẹn wá ó tún padà pè mí ó ní kí ló ń fẹ́ ṣe mo lè gbogbo ohun kó ṣe mo lè ṣe gbà tí mo ṣe fún tán ó ní òun dúró sí Nàìjíríà máa kó wọn lọ títí bó ṣe lọ nìyẹn. bàbá kíní tẹ fi ń tẹ̀sí kíní mo fẹ́ yẹ kí ẹ fún gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ǹjẹ́ ṣe mọ̀ pé kí làwọn dókítà mọ̀ fi tẹ̀sí kíní microscope wọ́n á fi wò pé ǹjẹ́ ṣíṣe mi àbí kò mi mọ́ wọ́n máa fi tẹ̀sí eléyìí ní ti Yorùbá nìyí ẹgbẹ́lẹ̀ lọ́wọ́ náà ẹgbẹ́lẹ̀ tá a bá ti wò ó bá ti tẹ̀sí ẹ̀ sí gbogbo kan tó wá ṣẹlẹ̀ a máa rí mi báyìí. kábíyèsí Ọlọ́run ayọ̀ a máa rí. gbogbo àìsàn tó bá wà dára rẹ rí bí. bẹ́ẹ̀ ni. màmá ṣé tòótọ́ ni àbí bàbá ń dẹ́mọ́. tẹ bá fẹ́ wò ó. títọ́ gidi ni. tẹ bá fẹ́ wò ó. tẹ bá wo fíìmù. ọ̀pọ̀ tó bá wà nínú ara gbogbo ẹ̀ náà máa rí. mo bá lóyún ní bàbá. tẹ bá fẹ́ wò ó gidi tẹ bá wo fíìmù ẹ rí bàbá Abija òun ló kọ́ lo fóònù wọn tó ṣe fóònù sísá. òun ni wọn convert sí fóònù ìyé eléyìí tí dókítà àwọn convert yẹ sí. microscope. bẹ́ẹ̀ ni telescope àti microscope náà lò telescope. ìkó tó convert sí òun nìyẹn. tẹ́lẹ̀ ní àtijọ́ tí wọ́n fẹ́ pe èèyàn tó travel wọ́n fẹ́ pe èèyàn wọ́n já ewé wọ́n já egbò ni wọ́n ti dárúkọ ẹ̀sìn ó dè máa pè é ó dè máa dé. bọ́wà ní olóyìnbó ó dè máa dé. bọ́wà bá tí yóò dé. bẹ́ẹ̀ ni kábíyèsí. a lè padà sílé. yóò fẹsẹ̀ rẹ̀ rìn wá. a fẹsẹ̀ rìn wá. bí ò bá lówó kọ̀ọ̀kan. tó bá wà lẹ́yìn omi wọ́n ti lé ẹ̀ pé kó mà tọ́sọ́ mi ọ̀tọ́ tó bá asáwá. bí ò bá lówó ọkọ̀. ẹsẹ̀ ní. yóò bọ̀. wàá máa bọ̀. wọn nìyẹn apè là ń pè yẹn lẹ́dọ̀ wa. apè ní. bẹ́ẹ̀ ni. ẹ tún mọ̀ wọ́n jẹ́rìí yín. ìyàwó kò ní dájọ́ ọ̀nà ó sùn náà. apè yẹn bẹ́ẹ̀ ni. yóò bá ní tiwọn. tó bá ti dé. nísìnyí lẹ́tà là ń kọ là ń lo fóònù ẹ látijọ́ apè làwọn bàbá wa ń lò. wọ́n pè é wọ́n pè nìkan wọ́n kí ẹnìkan ti ẹ̀pá mi lẹ́rìn máa yẹ agbájúmọ̀ ní akánáka ọlọ́tí lọ ti lé ní bóyá bíi 30-40 years. ọwọ́ ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú kọ̀ wálé ẹ̀nà kà pa gbogbo ewé pọ̀ ni gbogbo ìná kó gbogbo ẹ̀pọ̀ mọ́ra. bẹ́ẹ̀ ni. wọ́n ní ìgbà bàbá ti bá pòkùn pópó aláàyè ní dáhùn bàbá ti pè wá. a lè pè wá. yọ ọdẹ dé. a dé kò ní rántí láti padà lọ ọ̀hún ti kápẹ́ ọ̀hún tí ò ń sìkà wọ́n ṣe nǹkan fún. nǹkan ìwọ́n wà tó ṣe. ojú wa wálẹ̀. àwọn onímọ̀ wọn pé kò ṣe fún a máa rìn káàkiri. ẹnìkan tí wàá ṣènáwó òkú bàbá ńlé ni ó wá ṣènáwó òkú bàbá ńlé ọmọ ìlú wa ni wọ́n ṣe dé báyìí ó dé láti já bóyá Canada àbí bolo ti dé gbàgbà tó dé báyìí sí ibi ní ọdún kẹrin rè kò lọ́mọ. kí ló ṣẹlẹ̀ pé kíní kan gbogbo property tó ní olùgbàgbé ẹ̀ sí. màá sì lọ kò lè lọ́mọ tí Jésù ò fi dé àfi tó bá wá padà sísẹ̀sí. tó bá padà sísẹ̀sí nìkan ni kíní yóò tó fi wọ́ọ̀kì padà. yóò fi wọ́ọ̀kì padà. bó o ní solution sí wá wà sí tí ọ̀fọ̀ òfin ní máa wọlé sí ẹ̀dá lára kí ni solution. sórí ìpè tí mo ní pé à ń pè yẹn àwọn ọ̀tá máa ń lò ẹlòmíín lọ kì í ṣe bí òbí ẹ̀ kì í ṣe bí ẹ̀yàn ẹ̀ ó jẹ́ pé ọ̀tá wọ́n mọ̀ pé olú yìí ó lọ láti ṣoríire ni wọ́n ti pè padà kú lóbi oríire yẹn wà that is why tó wá ní prevention sára wọ́n bá pé
ó lè àfẹ́ tiẹ̀ àjẹjù bá ti lo nǹkan ẹ̀ kò ní mu mọ́ torí ó lọ́sẹ̀ tó bá ti wẹ bẹ́ẹ̀ ni tó bá ti wẹ ọṣẹ yẹn arántí kan tó ń ṣe padà arántí kan tó ń ṣe torí táìmù tó ń pè yẹn inú ìbílẹ̀ gbogbo ẹ̀ wà o. táìmù tó ń pè yẹn wọ́n gba iye ẹ̀ ni wọ́n pè padà sílé ni tíye tó bá ti wẹ ọṣẹ yẹn arántí pé níbi ni mo wà yìí kí ni mo wá ṣe torí ìgbà tó débí kò mọ̀ kí ni mo wá ṣe kí ló ṣẹlẹ̀ arántí ara ìpadà pé kí ló wá débi báyìí ó ti rántí. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn pé wálé láti Amẹ́ríkà ó ti wà létí lé lọ́dún márùn-ún ṣọ́ọ̀ṣì ló sì ń lọ. ṣèbó ní ọ̀nà rántí. ọ̀nà tó ní property tó lè fi property ẹ̀ lẹ̀ sí ìlú òyìnbó tó wá síbí. tó wá sí Nàìjíríà. ó ti mí ìlọ́dún mẹ́fà tọ́kàn wá mẹ́. kò dé sẹ́ni bọ́ọ̀dì lọ òun o kò dé jalè kò sẹ́ni tì ní o ìkan lọ́ fi pè wá padà. ọmọ pè ní baba London. wọ́n ti pè padà wá wọ́n ti gbàgbé kan tó ní. wọ́n ti pè gbogbo kan tó ní yẹn ó ti fojú fò ó ti gbàgbé. bàbá ṣé solution wà. solution wà. ẹlẹ́mìíràn ó ní alátakùn máa ń kọ́ òun káàkiri alátakùn yẹn ìdènà ní ṣẹláyà bàbá wa ṣẹbá alátakùn wà láyé. ó wà láyé. ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ni. aláǹtakùn ó wà. ìdènà ní. táwọn bàbá wa alátakùn wà irú yẹn ò ṣẹlẹ̀ èmi tí mo fẹ́ fi agbára gba agbára. ìbẹ̀rẹ̀ agbára mi rè mọ́ mo kà ń ṣe ni ẹlòmí ń ṣe agbára tiẹ̀ kò mọ ìbẹ̀rẹ̀ kì í ṣe ogún ó kọ́ ni èyí tó bá jẹ́ ogún bàbá ẹ̀ tó bá jẹ́ ogún ìdílé wọn òun ni wọ́n mọ bó ṣe rí. mo fẹ́ kọ́ ìkan ibi tí mo mọ̀ dé ni mo fẹ́ kọ́ ẹ mi jẹ́ kọ́ ẹ tán. ẹ ní kọ́ tán láéláé díẹ̀ lẹ́ra fi hàn. máa fi hàn ẹ́. tí bàbá fi ń jọ máa lọ. a wà ń bẹ̀. bí ẹ wá sí mo fẹ́ sọ̀rọ̀ sí afẹ́fẹ́ mo ní nǹkan mẹ́wàá mo jẹ́ believe pé kí n sọ nǹkan mẹ́wàá ní fún afẹ́fẹ́ ni. ẹ bá tẹ̀ láti sọ ìlàjì ẹyọ kankan ti tó olúkálùkù mọ́. nǹkan tí mo kọ́ ẹ yẹn wọn a máa tra ẹ pé nǹkan tí mo ti sọ o nǹkan tí báyìí ni mo ti sọ o ẹ̀lẹ́mí àdèdání àdèbàtà àlọ́ fi jẹun. bàbá Ọlọ́run ti wá sí báyìí gbogbo ọ̀rọ̀ tí ń lójútùú bọ́ ní ẹ̀rí ẹ̀ màmá. bàbá ní kíní ìwé solution. wọ́n ní solution. nígbà tí nǹkan ti ní solution ó ti tán. kí á ló tún ti ní ìgbà tí àìsàn bá ti ní. kò sí nǹkan kan mọ́. olú ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ náà dá olú ọ̀sẹ̀ yìí sí ní àárọ̀ tó bá fẹ́ wẹ̀ wá wẹ̀ ká tó rí òjìji. òjìji kó dìde èèyàn tó yọ jáde. bẹ́ẹ̀ ni wá wẹ̀ ní something 6 5. ìdájí ló kò dá kéèyàn máa wẹ̀ lálẹ́. alẹ́ ò lè wẹ̀ ní tí òun bá ràn ò lè wẹ̀. kí ló dé. torí stroke yẹn. ó tún bó òun ṣiṣẹ́. òun ni torí stroke yẹn ni. àbíyèsí Ọlọ́run. torí stroke yẹn òun ló máa ń rìn àti àárọ̀. wọ́n pè ní ọ̀pá yẹn awúgbá láti ọ̀run akànlẹ̀ white báyìí wọ́n máa ń lu èèyàn. ìmí wà wọ́n rán sí èèyàn agbánú afẹ́fẹ́ ṣiṣẹ́. tí èèyàn bá ti ń wé ọṣẹ yìí kò sí nǹkan kan. kò sí nǹkan. bàbá ọṣẹ ìkájú ẹ̀. ọjọ́ ìkájú ẹ̀. ẹlòmíì lè ṣe sínú ẹmu. a máa mú kò sẹ́ni tí ò lè mú. ó lè wà ní ògógóró. bẹ́ẹ̀ ni bínú hot a máa mú. òun rà á tà gidi. ní ọba tán nǹkan kò tó ní ṣe mọ́. nǹkan rẹ̀ ní ṣe. oníbàdàn ní tiẹ̀ sílé òun ló dájú nǹkan tó lára tó mú torí tó bá ní tí ò wọ́ọ̀rì ẹ̀ tẹ́lẹ̀ tó kọjá lọ o mú ṣọ́ọ̀tì kan kí ni ó lè fẹ́ ṣiṣẹ́ ó lè ń bá lára o ti mú tó o lè lọ ọ̀la ò rí mu mọ́ ọ̀túnla ò rí mu mọ́ èyí tó ní sára àti síta. kápò kò wá ní tẹ́lẹ̀ rárá tí ò wá mú nǹkan. tí ò ní tẹ́lẹ̀ tí ò mú kò sí ẹni tí tó lè ṣẹlẹ̀ sí. ṣùgbọ́n ẹ tí ọba nílé máa mú. ẹ tí ò ní ó lè mú kò ní wá ní. kò ní wá. ẹni tó bá gbọ́ ó fẹ́ wọ́ọ̀rì èèyàn tẹ́lẹ̀ ó fẹ́ wọ́ọ̀rì èèyàn tí wọ́ọ̀rì ẹ̀ díẹ̀ ó dé ibẹ̀ mọ́ ni pé mo dẹ̀ ní o gba short cup kan tó mú ìrọ̀lẹ́ tó gbà tó mú ó dẹ̀ yẹ kó mú ní 7 days ó mú láì méjì tó mọ̀ pé ó ti ti sá nìyẹn tó nígbà tó ó bá tẹ̀ mọ́lẹ̀ ní 2 days yẹn tí ò tọ́ tán ní lára èyí tó kù àtúlágbára àtúwé cup ni. bàbá ẹja kakú ṣe báyìí a jẹ́ pé ọṣẹ yìí tí ẹ bá ń wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀
ọdẹ abẹ. irú èmi mo ń lo kò sí time tí mo every òun ní ọ̀sẹ̀ mi ilẹ̀ máa ń lò. òun ni mo máa ń lò. tó bá di pé ṣáká. tí bá wíìkì tàbí mo lọ síta ara mi gbóná wá ọgbà mo fẹ́ lórí fífọ́ máa gbé ẹ lọ wẹ̀ ní. máa wẹ̀ nìyẹn. yóò sì lọlẹ̀. a lọlẹ̀ paracetamol tèmi àti fẹsẹk tèmi nìyẹn. àwọn yẹn tiẹ̀ ti sọ fún mi. àwọn yẹn ti sọ fún mi. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣàmọ̀ pé àìsàn ti dá ẹlòmíì ìfọ̀lẹ̀. pè mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè wá. oògùn òyìnbó ṣiṣẹ́ o ní ipa oògùn òyìnbó tí oògùn òyìnbó ṣiṣẹ́ oògùn òyìnbó tí emergency ọwọ́ dájọ́ pé àbínibí ṣé àbínibí yẹn ewé egbò òun ni bàbá fi tọ́ wa ewé egbò ni bàbá fi tọ́ wa tá bá lo oògùn ìmí wa sọ pé on suppression on ṣe anania abẹ́dìsì ẹ̀yọ́ ti pé ti Yorùbá ẹ̀ wà. abẹ́dìsì Yorùbá wà. bẹ́ẹ̀ ni sà. tí wọ́n ní láìkùn yẹn. bẹ́ẹ̀ ni láìkù lẹ́dẹ̀ máa mú lẹ́dẹ̀ máa yá bí ọ̀rá ni. ó tó wà lẹ́ Yorùbá. yes bí ọ̀rá ni. ẹ̀tọ́ ní fibroid nǹkan oyún ju. oyún ju wọn ló wà nsàmì tí ìbá pàdé wọn kọ́ mi nsàmì tí ì ṣe. mo tẹ́ ń tó ṣe breast cancer mo ń tó ṣe. tí o sì ní ṣe mọ́. yes a ní pé a ṣe tán kó tó gbowó kì í ṣe pé kì í ká gba 1 million 2 million ká máa ṣe díẹ̀ no. ní ṣúgà bá já lọ́ba tán ní ṣúgà bá já kò tó sí nǹkan kan mọ́ a jẹ́ wípé àìkíyèsára ní ń pààyàn bẹ́ẹ̀ni àti àìfi ọkàn sí nǹkan ní ń pẹ̀dá. mo kí wa níbi gbogbo tó lúkàlùkù wa bá wà ẹ ti rí nǹkan tí ìkànnì wa ń ṣe báyìí ẹ ti rí Akọ́láwọlé Aláwọdé ló kọ mẹ́sẹ̀ ẹ ti rí gbogbo nǹkan tá à ń ṣe àti ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wípé tó bá dákẹ́ ara ló bọ̀ dákẹ́. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ jáde káyé mọ nǹkan tí ń ṣe ọ́ káyé mọ bí tí pọ́blẹ̀mù ẹ ti wá. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ní Amẹ́ríkà ẹlòmíì wà ní London ẹlòmíì wà lẹ́kọ̀ọ́ wà ní Ìbàdàn ó ti lọ sọ hospital lọ sọ ẹnìkan ti ẹ̀ pè mí ó ní wọ́n ti ní kó mọ́ wà sọ hospital mọ́ mo ní kí ló dé onígbà táìmù tó bá ń bọ̀ bá ní dókítà sọ pé òun sì lé. òun sì lé ni ó ti mọ. ó ti sú dókítà. ẹnì yẹn sọ fún mi ó ní ọdún kẹfà ní tóun ti lọ sí hospital ó ní tó bá dé hospital mo fọkọ bọ hospital ńlá ni ẹni tó bá ti dé hospital yẹn báyìí ẹni tó bá ti yẹ tán nọ́ọ̀sì bá ti dárí ọ̀rẹ́ sí ní o private hospital ẹni láti rìjẹ́ àti ẹ̀dẹ̀ general hospital ní hospital ńlá fọjẹ́ta lápapọ̀ ọkùnrin tí ní kọ́ mọ́ ẹ lọ sí private tán á gbé lọ tó bá ti dé àwọn àníbà dókítà ò sí ní. àwọn dókítà ó ti pè mí. àwọn dókítà mi wà o àwọn dókítà mi wà bẹ́ẹ̀ ni tó bá gbé dọ́dọ̀ wọn tó bá ti ìjẹ́ tẹ̀ kí ní ẹ̀kejì tó bá ti wò ó wọ́n ní tó padà sílé ni ọmọ boniyẹ ó padà sílé ni tó máa ń tiraka tó o fẹ́ fọ́sára ẹ wá wọ́n ní wẹ́n wọ́n ti sọ ìwọ ni o gbà. ẹlòmíì kan kúkú ìyà general ẹlòmíì kúkú ìyà sí hospital tó ti jẹ́ pé ọfà ni ọgbẹ́ nìkan wá sí hospital lọ́jọ́ kan wọ́n wò kíríkí ní sálákùnrin náà bá ní kò rí gbẹ̀yà dókítà bá bẹ̀rẹ̀ sí kọ kìnní kan ṣé mo láti rìn dókítà mi láti rìn. ó lè ká ẹ má bínú ẹ̀yin mẹ́tíkù dókítà ẹ má bínú ọ̀dà láìtì yín mọ́mọ́ láìkí ẹ̀ oṣù kan ọmọ yàtọ̀ bá kàwá kan ó wá kọ kìnní yẹn lọ mo wá wò máa ní ìwọ ìní ìka dúró oògùn yìí ẹ wá ní nǹkan tó ní kò lọ rà nu omi ń kọ́lẹ́ ti fomi sóun ńlá bó wa lọ́nà òrí gbẹ̀yà láti báyà bí 8 days. ìtọ́jú bẹ́ẹ̀ wà. ó rí gbẹ̀yà náà rí gbẹ̀yà ní ọba ní ọ̀rẹ́ mi kan wá sọ fún wípé má wọ̀rí. ìtí òtọ̀ tó ń pàṣẹ ẹ̀rọ pàṣẹ lára. ewé tí wà á fi rí gbẹ̀yà tó ń bá fún wọn kọ́ ó ní kò lè ṣiṣẹ́ ó ní tí àwọn dókítà gbogbo nǹkan sẹ́yìn gbà tó bá po kẹ́míkà pọ̀ tán gbó ojú 30 to 15 minutes lọ inú bá dàrú ṣe rí ìgbẹ́ tó yà sílẹ̀ ní ilẹ̀lẹ̀ pẹ̀lú ọrùn bí òkú ni. dókítà bá sọ fún un pé oògùn táwọn kan fọ́nkọ́ ó lóun ti rà mọ́ ògùnlẹ̀ rà mọ́ ìbílẹ̀ tó lóun lọ bọ̀ lára mọ́. ìgbà àti dókítà kan jọ ń sọ̀rọ̀ mo ní dókítà ó ní yes mo ní ṣé ẹ lè lo tewétegbò ó ní Ọlọ́run ní jẹ́ kí n lo tewétegbò nígbà tára bàbá rí ọ̀yà ọ̀dọ̀ babaláwo náà gbé bàbá yẹn wọ́n bá ti kò yí kí gbogbo wa bí kíbi ṣé rí irọ́ ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀yin mẹ́díkù dọ́kítà ẹ má bínú o irọ́ ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tó mọ̀ wípé iná alẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹranko ẹlòmí ọ̀yẹ̀ díẹ̀ bí ọ̀yẹ̀ gbẹ̀yìn ìwọ́n tó mọ̀ pé ewé dáa egbò dáa
inú egbò àti ewé náà bí ọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan wọn sọ pé kódà o àwọn èèyàn wọn láìkí ẹ bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ọgbà ti ọ̀nà ìlànà tèyìnbó àwọn kan wà tó jẹ́ wípé ara ẹ̀ ní ọfà tá à ń sọ yìí ọfà ọgbà abẹ́rẹ́ o atẹ́gùn ọgbà abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá ní stroke tẹ́ bá ń fún lábẹ́rẹ́ kálọ̀ máa gbẹ́sẹ̀ àárẹ̀ rẹ̀ lórí kòkó lè pẹ́ sọdá. àwọn dókítà ní ìwà wọn débẹ̀ wọn pé ó ní stroke wọn tó bẹ̀ fà á drip sí lára ní wọn ní fún lábẹ́rẹ́. especially àwọn tó ń lo AC wọ́n nídìí nǹkan atẹ́gùn gidi. ọ̀tọ̀ máa ń wú ẹja ṣe báyìí. wọ́n kó nú AC wọnú AC wọ́n kó nú AC wọnú AC olóbalẹ̀ AC bá mi lára mu kò bá lára mu o ìgbẹ̀yìn lójú o. ẹja ṣe báyìí gbogbo àwọn tó wà nílùú èbò nílùú òtútù bẹ́ẹ̀ ni gbogbo wọn pátápátá ẹ pè mí oògùn atẹ́gùn a kò ránṣẹ́ atẹ́gùn lẹ́ni ìdì gbogbo ẹ̀yin tẹ́ wá nílùú èbò torí ìlú èbò tútù bàbá. ó tutù o. wọn à lé sí nílùú òyìnbó. mo ti rí ẹni tó wá ṣe tó kó travel. ìtànà ní nílùú òyìnbó wọn à lé sí ẹ lédè ìlú òyìnbó kẹ ẹ bá yẹ kọndíṣàn mọ ìtà ni inú ilé gbọ́dọ̀ máa gbọ́dọ̀ ni bẹ bá wò tagan lásán gan ìtagan ti di yìnyín gbogbo yín pátápátá ẹ nílò oògùn atẹ́gùn yẹn lẹ nílò láti lè ẹ mọ lò sára yín torí pé prevention is more better than cure yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa ọlọ́lọ́bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi yóò mọ dùn mọ́ wa ọṣẹ tẹ́ ẹ sọ yìí bàbá èèyàn lè ní kó sá máa fi wẹ̀ kó gbé sí báfúrúmù ẹ bẹ́ẹ̀ ni àtọmọ àtìyàwó kò ní pé ọmọ kékeré kò ní àgbàlagbà anybody lè lò anybody ní kọ́ máa lọ orí ọ̀fẹ́ wà tí a ti gbọ́ ọṣẹ rèé o tó jẹ́ wípé nǹkan ìbílẹ̀ bàbá wa ni nǹkan ìbílẹ̀ bàbá wa gàtú ẹ̀ tó ẹbu ẹni abájà sínú ọtí mímu ni inú nǹkan ìbílẹ̀ bàbá wa láti inú àdín lílò ni inú nǹkan ìbílẹ̀ bàbá wa láti rẹ̀yọ̀nú inú nǹkan ìbílẹ̀ bàbá wa láti rí ẹni tíṣẹ́ rẹ̀ bá dàrú kọ́dẹ̀ látọ̀tọ̀ kò sí ẹyin bó lè bọ́ ọ sí àtúntò iṣẹ́ tó bá dàrú kò sóògùn ẹ̀. láíláí o fẹ́ fún ẹ lábẹ́rẹ́ ni. kò sábẹ́rẹ́ ẹ̀yọ́nú inú nǹkan ìbílẹ̀ bàbá wa lọ́wà kákásẹ̀ kan sókè kámọ̀rì wa mọ́ inú nǹkan ìbílẹ̀ bàbá wa lọ́wà kásẹ̀ báyìí káfà nǹkan yọ kókò lálàròdé ìbílẹ̀ bàbá wa nìyẹn wà kásẹ̀ báyìí káta ó ní nǹkan kí nǹkan yẹn gbọ̀n bọ́lẹ̀ inú nǹkan ìbílẹ̀ bàbá wa lọ́wà ṣé nǹkan ìbílẹ̀ bàbá wa kò gbọ́dọ̀ di pọ̀sìn níbikíbi tá a bá wà kò sì gbọ́dọ̀ di ìpọ̀sìn láàrin wa ẹ jẹ́ ká gbé nǹkan ìbílẹ̀ bàbá wa lárugẹ torí pé tẹ́ ẹ bá wò ó gbogbo nǹkan tá a kà lẹ́yìn èmi ò rí paracetamol ń bẹ o gbogbo nǹkan tá a kà lẹ́ èmi ò rí fẹ́ńsìkì ń bẹ mi ò rí lofagin ń bẹ mi ò rí alábòkun ń bẹ ntí mo rí ń bẹ jù ní wípé tewé tegbò ilẹ̀ bàbá wa ẹ wá wo ọṣẹ tó ń sọ yìí ọṣẹ atẹ́gùn bàbá àjọ máa lò ní ẹ lọ́ bá ń lọ nílé bá ń kó wá èmi lájọ máa lò ní gbogbo ẹ̀ ní gbà gbogbo ẹ̀ lájọ máa lò gbà tí wọ́n mọ̀ wípé àlàáfíà ológun ọrọ̀ mọ́mọ́ ayé ọmọ ilé kókókó ó ti ẹ̀jẹ̀ rí yín àgbàrá ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù mọ́mọ́ nínú ẹ̀jẹ̀ ẹ̀yin kan gbàgbé tewétegbò ọ̀wí ẹ́ kí ló dé Ọlọ́run ní jẹ́ ojú tó ọmọ fẹ́rẹ́fẹ́rẹ́ yìí tewétegbò ní iṣẹ́ wa tewétegbò ló fà á bíi ti bò àṣàrà kébékébé ni bẹ́ẹ̀ ni tewétegbò. èmi wò pé irú yín báyìí àgbàrá ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù tán bá gbọ́ lọ́fàdé àgbàrá ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kú ikú àìmọ̀dí torí wípé ẹni tó yẹ kẹ́ fún ní ewé efinrin ọ̀pọ̀lọpọ̀ yẹn sáré kòmọ̀nà ní o ọ̀pọ̀lọpọ̀ yẹn sáré kòmọ̀nà ẹlòmíì sáré kò tó mọ̀nà ẹlòmíì wà inú rún lásán ni o ó yẹ kẹ́ ẹ̀dẹ̀ra ń bá já ewé edi rìn kẹ́ ẹ bá gbókọ̀ lẹ́ bá ń pọ́ Holy Ghost fire lé lórí Holy Ghost fire náà ń pè lé lórí àtòróró tó fi dákẹ́ o ẹni tí ó sàmú tán pásítọ̀ ní kọ́ máa gba àwẹ̀ ẹ fẹ́ pa á tẹ́ bá sì náà pásítọ̀ ọ̀nà ẹ̀gbọ́n o tán bá ní bàbá ń kọ́ wọn ní bàbá travel bàbá travel ni gàdí bàbá ìṣẹ́ ọmọ èké dáàdì nǹkan dáàdì travel tẹ́ bá ti sọ dáàdì ó ti sọ fún PA jọ evangelist ẹ bá mi pè dáàdì ẹ bá mi pè evangelist wà lẹ́yìn ìjọ ẹ̀yin lẹ́yìn àndú Sunday service ní kìíní a fẹ́ lọ fún program èmi àti mọ́mì. bàbá lásìmí bàbá náà lọ tọ́jú ara ẹ̀ ní o
tẹ́ bá gbogbo àwọn tẹ́ wo Nàìjíríà tẹ̀jẹ́ pásítọ̀ tẹ́ wò pé tẹ́ gbogbo wàásù tẹ̀ ń wà ẹ jẹ́ sọ̀rọ̀ ayín ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ ń sinmi ẹ̀yin lẹ́bọ̀ foríkò torí ìdí èyí tewé tegbò ilẹ̀ bàbá wa kò gbọ́dọ̀ bàjẹ́ o yóò mọ dùn mọ́ wa o yóò mọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi o ìkànnì Yorùbá Online TV ẹ ṣé o bẹ ṣe ń wò wá. ní àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ nílẹ̀ Áfíríkà pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣe wá rí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá ayé ti dìde ẹ wò mí èmi lọ́mọ aládé àlàáfíà adé òde ọ̀kẹ́ àfìsí àpààyè gbogbo yìí ti rògbò àfìsí àpààyè ẹ ti rògbò àtẹnidí ọ̀dọ́.